tá bá fẹ́ sọ náà ẹ̀sìn àjòjì ni kó wọ́n wá sí ilẹ̀ wa kó tó wọ́n máa lẹ̀ wá lóko ní ilẹ̀ tiwa nílẹ̀ bàbá wa kó tó wọ́n máa lé ọmọ onílẹ̀ ní o tí ń ṣe àjòjì o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọmọ onílẹ̀ ní o àwọn tó wá ń pera wọn ní mùsùlùmí Saudi tó jẹ́ pé bí Olódùmarè ṣe dá òrìṣà káàkiri ló dá tiwa fún wa náà nílẹ̀ Yorùbá bó ṣe dá fún wọn ní Saudi tí wọ́n ní Muhammadu òlọ́lọ́run tiwọn tí wọ́n ní Allah lòlọ́lọ́run tiwọn bẹ́ẹ̀ ló dá sí ó dá tàwọn China fún wọn o bí èrè bí bèbí báyìí ni wọ́n bọ́ ń bẹ̀ o àwọn guys yìí ló tún ń ba economy Nàìjíríà jẹ́ o the same set of people yìí ló tún ń ba economy Nàìjíríà jẹ́ o àwọn àgbẹ̀ olè lóko Ọlọ́run dá àwọn òrìṣà yẹn káàkiri bẹ́yẹn ó wá dá ti ilẹ̀ Yorùbá fún the same set of people àwọn people wọ̀nyí àwọn tí Israeli ń pa lọ́wọ́lọ́wọ́ ń sìn tí wọ́n padànù lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn the same set of people yẹn àwọn náà ló bẹ nílẹ̀ Yorùbá o tí wọ́n wá ń lẹ̀ àwọn ọmọ onílẹ̀ gangan tí wọ́n ń lẹ̀ wọ́n lóko ní ilẹ̀ bàbá wọn ṣe ti rí pé a ti ṣe nǹkan nílẹ̀ Yorùbá báyìí ṣẹ́yìn náà ti rí pé àwọn pípù yìí wọ́n ní mission nílẹ̀ Yorùbá wọ́n máa wá ń sọ wípé ẹnìkan tiẹ̀ sọ ó ní ọba Ọọ̀ni of Ifẹ̀ ó lóun jù lọ ó lóun ju ọba ìwọ èèyàn lásán kó máa fi ẹnu sọ ó ti yẹ ọ̀rọ̀ lẹ́sọ̀ gbogbo wọn ń sọ Yorùbá lẹ́nu ẹ wá bìlí pé ọmọ Yorùbá ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ wọn ò sọmọ Yorùbá ṣùgbọ́n torí pé wọ́n ti bí wọn sílẹ̀ Yorùbá wọ́n máa sọ èdè Yorùbá àwa táwa jẹ́ mùsùlùmí Yorùbá wa máa gbà pé ọmọ ìyá wa ni wọ́n ṣùgbọ́n lónìí tẹ bá fẹ́ dá wọn mọ̀ ẹ ti dá wọn mọ̀ ẹ rí i pé gbogbo wọn yẹn ló ń kọjú ìjà sí ìṣẹ̀ṣe àwọn the same bẹ́ẹ̀ ṣe máa dá wọn mọ̀ nìyẹn o pé wọ́n sọ Yorùbá yẹn tẹ́ bìlípù ọmọ ìyá yín ni bẹ́ẹ̀ ṣe máa wá dá wọn mọ̀ òun ni wípé gbogbo wọn yẹn wọn ò fi ẹnu rẹ̀ sọ̀rọ̀ Yorùbá ẹ lè rí wọn kọ́ sọ̀rọ̀ Yorùbá dáadáa ẹ lè rí wọn kọ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dáadáa wọ́n máa against gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ Yorùbá ni ibi tẹ́ ti máa mọ̀ nìyẹn pé àwọn aráabí yìí rèé wọ́n kò gbọ́ Yorùbá ni ṣùgbọ́n wọ́n wá láti wá gbalẹ̀ wa ni wọ́n dẹ̀ wá láti wá dá wàhálà sílẹ̀ wọ́n fẹ́ wá da omi àlàáfíà ilẹ̀ wa rú ni ìtẹ̀ fi máa dá wọn mọ̀ jù yẹn lọ odidi ènìyàn lásán máa sọ pé òun ju ọba Ọọ̀ni of Ifẹ̀ lọ nítorí pé ó jẹ́ àfáà ó nítorí pé mùsùlùmí lòun nítorí pé àfáà lòun ìmáàmù lòun òun ju ọba aládé ilẹ̀ Yorùbá lọ tí ì ṣe bẹ́kà tí ì ṣe Saudi ilẹ̀ Yorùbá tó yẹ pé gbogbo ọmọ aládé ló máa ń dọ̀bálẹ̀ fún ọba aládé tá máa ń respect wọn gẹ́gẹ́ bó ṣe ń respect king wọn tí wọ́n respect ọba wọn ní Saudi kí kìrìsìtẹ́nì wá lọ sí Saudi kó máa sọ pé òun ju kó wá máa sọ níta gbangba pé òun ò kì í ṣẹgbẹ́ ọba Saudi àbí kí èèyàn kan nílẹ̀ Yorùbá kó lọ sí Saudi máa sọ fọ́ba wọn pé kò ní dáa fọ́ba wọn pé òun ju ọba wọn lọ àtẹ̀rẹ̀ nínú wọn tó sọ pé ó ní Ọọ̀ni of Ifẹ̀ ó lé ẹranko ní ẹranko Islam a lè jáde a gbọ́dọ̀ jáde kájẹ́ káwọn pípù yìí ó mọ̀ now ṣe wá láwọn pípù yìí wọ́n máa sọ pé ọba aládé pé ìlú ẹ̀ ló jọba sí pé àwọn rèé wọ́n ní ọba tó yẹ pé ọba gbogbo ayé ni ìjẹ́ mọ̀ pé àwọn ìlú kan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ń lé wọn kúrò nílùú wọn pé wọn ò fẹ́ rí wọn àwọn ìlú kan dẹ̀ wà tó pé wọn ò tiẹ̀ fẹ́ anything Islam ń bẹ wọn ò gbà pé kó wọlé sí ìlú wọn wọn ò fẹ́ rárá pé kó tiẹ̀ wọlé sí ìlú wọn wọn ò fẹ́ rárá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo máa fún yín ní fídíò kan sẹ́ẹ̀ àṣírí nǹkan táwọn gáìsì yìí máa ń ṣe tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá ìbílẹ̀ tuntun máa rí so that ara yín ẹ̀yin ọmọ Yorùbá mi ẹ̀yin ọmọ bàbá mi ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ wà nú ẹ̀sìn mùsùlùmí èmi mọ̀ pé tẹ́ bá wo fídíò yìí ẹ̀yin náà máa mọ̀ pé a nílò láti dìde sáwọn arábí kó tó pẹ́ jù ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́ ẹ bá lè mọ̀ pé kì í ṣe àwa nìkan ni wọ́n ní lára nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn kan lábẹ́ta àwọn yẹn tètè dìde ẹ má gbàgbé o ní Germany láìpẹ́ yìí wọ́n wó odidi ilé wọn ni wọ́n wó balẹ̀ mosque wọn tó báyìí wọ́n wó mosque yẹn dànù pé wọn ò fẹ́ rí wọn now ẹ tún jájọ wo fídíò yìí ẹ jẹ́ ń gbé
ẹ jẹ́ n gbé síbi tá ti máa jọ wò. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wo full video tí mo play yẹn mo máa upload ẹ̀ sí orí kí lorúkọ ẹ̀ orí channel wa láìpẹ́ yìí ẹ bá rí wò ń bẹ̀. Now, ẹ jájọ wo ẹ̀yin èèyàn mi fídíò tẹ́ ń wò yìí UK lélẹ́yìí o láì tí ì pẹ́ yìí ni o bí ọ̀sẹ̀ bí ṣọ́tẹ̀ ti tọ́sẹ̀ kọ́ṣá òun lélẹ́yìí o àwọn mùsùlùmí ni wọ́n ní wọ́n fẹ́ rí yìí o nítorí ìwà wọn the same thing tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá yìí òun ni wọ́n ṣe ní UK o ẹ máa gbọ́ nǹkan tí èèyàn kan máa sọ nínú wọn ẹ farabalẹ̀ dáadáa ẹ̀yin èèyàn mẹ́jọ ẹ farabalẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tẹ́jọ́ ọmọ kóòtù òjire ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ súnmọ́ bí ẹ jáde wo fídíò yìí. But I am against Islamism, save Britain from Islamism, fascism and terrorism. Olóhùn against ìwà apààyàn àwọn mùsùlùmí àti ìhùwàsí wọn Olóhùn against ẹ̀ nǹkan tó sọ lédè òyìnbó nìyẹn. The people of Britain, they had enough. They are not going to let these fascist, terrorist Islamists impose their ideology to our children. If you come from other country here, you have to integrate here. You have to accept the culture. You cannot come here and stand against this culture and blatantly shouting, we are coming to take over. They are proud of having 6, 7 children and our government paying for their children. We have to shut down our border for at least 7 to 10 years. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ túmọ̀ ọ̀kan tí arákùnrin sọ lédè Yorùbá fún àwa tá a bá gbọ́ èdè Yorùbá. Arákùnrin ní pé òun against ìwà búburú, ìpànìyàn àti ìwà àti ìṣesí àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè wọn. Arákùnrin ní pé báwo ni àwọn kan ṣe máa wọlé wá tí wọ́n máa change ìgbésí ayé àwọn ọmọ wọn sí búburú, sí ìpànìyàn. Pé báwo làwọn èèyàn àwọn kan wá pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n á dẹ̀ wọlé sí ìlú wọn tí wọ́n máa change ìgbésí ayé àwọn ọmọ wọn sí ẹ̀sìn ìpànìyàn àti ìwà búburú. Pé no, pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Pé àwọn people yìí pé wọ́n tó bá tún bímọ pé ìlú wọn yìí ló máa ń sanwó school ọmọ sanwó everything. Ṣùgbọ́n wọ́n tó bá ti wá pé ní ibi tó ti kọ́ ẹ̀kọ́ tó ti irú ilé kéwú tá à ń sọ̀rọ̀ yìí pé wọ́n máa change ìgbésí ayé àwọn ọmọ wọn. Wọ́n máa tọ̀nù ẹ̀yìn, wọ́n máa tọ̀nù wọn against wọn. Pé now tó bá wá dé sí ìlú wọn pé gbogbo nǹkan tí wọ́n bá ní ilẹ̀ yẹn tí àwọn ọmọ nílùú yẹn ń ṣe pé àwọn people yìí máa débẹ̀ wọ́n máa tọ̀nù ẹ̀ against àwọn ọmọ nílùú. Wọ́n máa change ẹ̀ mọ́ àwọn ọmọ nílùú lọ́wọ́. Tó bá dé sí ìlú kan pé wọ́n máa change gbogbo nǹkan tí àwọn aráàlú yẹn ń ṣe. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní change ẹ̀ sí búburú tó máa fi di pé àwa bọ́ sí ìpànìyàn. Bí eléyìí tí wọ́n ṣe fún Deborah tí wọ́n pa Deborah torí pé ó bú Ọlọ́run wọn. Bí eléyìí tí wọ́n ṣe fún ta lọ́lọ́run lórí Kùránì ẹ̀ tó yẹ pé owó ara ẹ̀ ló fi rà á tí ìṣe pé ó lọ yáwó ó lóun ò nídìí ẹ̀ mọ́ ó ya ó sún náà. Wọ́n dẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n ní àlá àwọn kìnìkan ìwé tó yẹ pé igi ọmọ ni wọ́n fi kọ́. Ìwé tó yẹ pé ara igi ló ti jáde tó yẹ pé ènìyàn ló kọ́. Wọ́n wá ṣe níṣe bí gbàtọ́ pé àlá àwọn yẹn ló kọ́ nínú ọ̀run tó wá gbé wá sílẹ̀. Ẹ̀yin náà mọ̀ ọkọ̀ tó fojú ta lọ́lọ́run rí. Wọ́n fẹ́ pa ṣùgbọ́n torí pé ta lọ́lọ́run léèyàn ó dẹ̀ lọ́lọ́run ọba ó jáde ṣùgbọ́n wá wáyé wọn náà lónìí. Ó ti yé pé arákùnrin ni wọ́n máa dé orí ilẹ̀
pé gbogbo nǹkan tó ti ń ṣe ní ilẹ̀ yẹn kò ní jọ wọ́n lójúmọ́, wọ́n máa turn against nǹkan tó ti ń ṣe ní ilẹ̀ yẹn. Now ẹ wá wo ilẹ̀ Yorùbá lónìí, ẹ̀yin ọmọ aládé. Mùsùlùmí ti ń jẹ́ kó yé wa báyìí pé a lè fẹ́ra wa ní ilẹ̀ Yorùbá mọ́. Ó ti yé ní nǹkan tó jẹ́ pé ní láyé àwọn bàbá wa tó tẹ̀ ní mùsùlùmí lọ́wọ́ à ń fẹ́ra wa. Mùsùlùmí ti jẹ́ kó yé wa báyìí láyé ìsìn pé tí kìrìsìtẹ́nì bá jẹun mùsùlùmí ò gbọdọ̀ jẹ. Wọ́n ti jẹ́ kó yé wa báyìí pé ẹni tó bá ti ṣe ẹ̀sìn mùsùlùmí tẹ́lẹ̀ tó bá ti lè fi mùsùlùmí sílẹ̀ pé àlá àwọn ní kó pa á. Àwọn ọba aládé wa wọ́n ti ń lẹ òkò mọ́ wọn ní ilẹ̀ Yorùbá báyìí, wọn ò respect ọba aládé mọ́. Wọ́n pe ọba Ọọ̀ni of Ifẹ̀ lẹ́ranko pé ẹranko ni ọba, odidi ọba aládé ilẹ̀ Yorùbá tí ọba tó ń pe ọba rán níṣẹ́ wọ́n ní ẹranko ní láwọn ẹlẹ́sìn mùsùlùmí. Ó ti yé ẹ̀yin èèyàn mi, mo ní kí n túmọ̀ ọbẹ̀ yẹn fún yín, ẹ jájọ gbọ́ fídíò yìí again. Lẹ́yìn ẹlẹ́sìn mùsùlùmí tẹ́ ẹ̀ ń believe pé ẹ̀sìn ẹyọ kan ṣoṣo ní mùsùlùmí. Èní ìdóná ẹgbọ́n náà lẹ́nu arákùnrin yẹn, ó ní ẹ̀sìn mùsùlùmí ti pín sí méjì. Èkó ti wà ìyẹn terrorist náà fi yẹn ń ṣe, wọ́n fi ń terrorize ilẹ̀ Yorùbá ni, wọ́n fi ń pààyàn sórí, wọ́n fi ń hùwà ibi ní, wọn ò ní respect fáwọn onílẹ̀ mọ́. Wọ́n dé láti gba ilẹ̀ lọ́wọ́ wa, olóòṣà ò gbọdọ̀ kọ́lé òòṣà mọ́ sí ẹgbẹ́ mọ́ṣáláṣí wọn torí pé àwọn ló nílẹ̀, torí pé ilẹ̀ Saudi ló débẹ̀, torí pé ilẹ̀ Iraq ló débẹ̀, torí ilẹ̀ Palestine Gaza, ilẹ̀ Gaza ni ṣe òòṣà yẹn láti ayé aláyé ti dáyé, wọn ò gbọdọ̀ ṣe mọ́ torí ẹ̀sìn mùsùlùmí wọn. Olóòṣà ò gbọdọ̀ bọ òòṣà. Ẹ wo Ìlọrin, wọ́n fẹ́ ṣọdún Ọ̀ṣun, wọ́n káńsù ẹ̀ pé kò sí ọlọ́ṣun ò gbọdọ̀ bọ̀ṣun. Àwọn òkúta gidi lọ́wọ́ náà fẹ́ lọ da nǹkan sódò tó pé wọ́n gbé ìpèsè lọ odò. So gbogbo nǹkan tí ó jẹ́ ti àwọn ọmọ onílùú wọn against ẹ̀ pátápátá nítorí Islam wọn. Nǹkan tí wọ́n fi dìde nìyẹn, wọ́n náà máa ṣọ́ọ̀tì bọ́dà wọn for good 7 years, mùsùlùmí kan kò gbọdọ̀ wọlé. Òun la ṣe ń sọ fáwọn kan nínú yín tó yẹ pé ọmọ Yorùbá ní ṣùgbọ́n tẹ́ bá máa pe orúkọ yín Allahu Akbar mùsùlùmí, kò sí Yorùbá ẹyọ kan nínú orúkọ yín mọ́. Bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ọmọ Yorùbá ni yín. Dóná èmi ò fi bẹ́ẹ̀ èmi mọ̀ pé nínú yín tẹ̀ ń jẹ́ orúkọ mùsùlùmí, ọmọ Yorùbá pọ́nbélé ń bẹ nínú yín. La ṣe sọ fún pé bẹ́ẹ̀ yín bá tiẹ̀ gbórúkọ yẹn lọ, ẹ change orúkọ àwọn ọmọ yín sí Yorùbá torí pé bó bá jẹ ló ṣe ń padà jẹ bọ́, àwọn ò lè lajú wa sílẹ̀ káwọn olórí burúkú ìgbàlẹ̀ mọ́ wa lọ́wọ́. Yóò dogun gidi, ogun gidi ni o. Èmi inú kọnùkan nílùú Àkúrẹ́ mo lè gbàjọ mọ́ṣáláṣí mi ìmìjó máa jó tó 20 fún ara mi ni o. Mi ò jó rárá nílùú tó ti gbé bí mi, tó jẹ́ pé ìlú Àkúrẹ́ náà ti gbé bí mi. Mo jó, mi ò ní jó rárá, máa jó tó 20 fún ara mi tó bá tó àsìkò yẹn. Mi ò jó rárá ni o, máa jó tó 20. Tásìkò yẹn máa rí pé wàhálà yẹn pọ̀ ju bí ó ṣe ń lọ tí ò dáwọ́ dúró fún ara mi, máa jó tó 20. Torí mi ò lè gbà kí wọ́n fi ẹ̀sìn búburú ìba ilẹ̀ bàbá mi jẹ́. Mi ò lè gbà kí n lajú mi sílẹ̀. Èmi ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kọ̀ọ́ máa múdà sílẹ̀ gbogbo ẹran parí káwọn kan máa change story yẹn fún mi. Kọ́ máa pàtàn bí bàbá mi ṣe jọba bí kíní kan kọ́ máa pàtàn Àkúrẹ́ fún mi lọ́nà òdì nítorí pé wọ́n fẹ́ gbalẹ̀ mi. Yóò yá adogun ni o. So ẹ̀yin ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ní UK lẹ́ẹ̀kan sí. But I am against Islamism, save Britain from Islamism, fascism and terrorism. The people of Britain, they had enough. They are not going to let these fascist, terrorist Islamists impose their ideology to our children. If you come from other country here, you have to integrate here. You have to accept the culture. You cannot come here and stand against this culture and blatantly shouting, we are coming to take over. They are proud of having 6, 7 children and our government paying for their children. We have to shut down our border for at least 7 to 10 years and clean the country from inside, from this fascism, from this Islamism. I am saying this as a Muslim. That's really interesting. That's the first Muslim I've ever heard come out and say this. So thank you very much. Thank you. Thank you. On Sunday, October 13th, 2023,
Thousands of British patriots, Christians and Jews convened in London to protest against the spread of radical Islamic ideologies, as well as the rise of anti-Christian and anti-Semitic sentiments in the United Kingdom. There is no place for racism in this country. We are all equal, and it is absolutely unacceptable what is happening right now for Jewish people. We, the Jewish community, are worried about the current situation here in the United Kingdom, the rising wave of anti-Semitism, and we worry about the future. So together with all of the people here today, we are protesting against the rise of anti-Semitism, and we're hoping that the British government will support the Jewish community in their efforts to suppress the anti-Semitism that's rising and taking over the society. We're coming together wishing in the name of Jesus. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ bá gbọ́ nǹkan tí àwọn tó lọ lé ọba tí wọ́n lọ tender apology pé tí wọ́n lọ sọ fọ́ba pé kó má bínú on behalf of àwọn olórí burúkú tí wọ́n lẹ òkú mọ́ ọba pé kó má bínú pé wọ́n wà nílé ní irú ẹ̀ ò ní ṣẹlẹ̀. Tẹ́ bá gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ, ẹ rí pé ó sọ ń bẹ̀ wípé àwọn kan ló kóra wọn jọ tí wọ́n pín Islam sí méjì tí wọ́n dá dúró ní ìdúró wípé àwọn ló ju àwọn yẹn lọ tí wọ́n fi ń lẹ òkò ṣe oríṣiríṣi nǹkan. Tẹ́ bá gbọ́ nǹkan tí arákùnrin náà sọ, ó ní wọ́n máa wọ̀lú pé ó yẹ kó respect ohun tí wọ́n bá nílùú yẹn ni. Ẹ lọ wo Mufti wo dóná ọ̀rọ̀ ẹ̀ mo sì máa play fídíò ẹ̀ ọkàn mi tiẹ̀ ti fẹ́ mo máa mú fídíò ẹ̀ wá fún yín tó fi sọ wípé ẹni ọba mò ń bọ̀ náà ẹ jẹ́ mú báyìí. Now ẹ wo nǹkan tí arákùnrin yìí sọ ń sìn, ó ní táwọn gáìsì bá wọ ìlú, ó ní àwọn bílípò yẹ kó respect nǹkan tí wọ́n bá nílùú yẹn. Religion wà nílùú yẹn, ẹ̀yin mú ti ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ already kẹ́ tó dé, ẹ̀yin mú ti yín wá bẹ̀, ẹ̀yin ò lẹ́wọ́ máa mú ti yín yẹn ẹ̀ wá fẹ́ pa eléyìí tó wà ń bẹ̀ run nítorí tí yín tẹ́ mú débẹ̀. Gẹ́gẹ́ bí Mufti Ìwó ṣe sọ pé tí wọ́n Mùsùlùmí religion tó wọ ilẹ̀ Haúsá pé wọ́n sponsor ẹ̀ ni. Ọmọ Haúsá yẹn dẹ̀ sọ pé ńgbà tí wọ́n dé pé ẹ̀sìn ti wà kí àwọn Usman Fodio tó dé, ńgbà tó ń débẹ̀ ni wọ́n pa gbogbo àwọn bàbá wọn, àwọn ilé tó lè sáwógbó àwọn tí ò lè gbà ní ò tí ò lè gbà wọ́n sáwógbó lọ, àwọn yòókù wọ́n dúnbú wọn bí ọ̀bẹ ni, wọ́n fi ọ̀bẹ dúnbú wọn bí ẹran ni. Wọ́n lẹ́ni eléni sì ẹ̀rí pé kò fi bẹ́ẹ̀ sàúsá mọ́, wọ́n ti finish wọn nílẹ̀ Haúsá. So àwọn the same people yẹn náà ló ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n bá ẹ̀sìn wa nílẹ̀ lẹ́ni báyẹn wo kan tí wọ́n ń pa àwọn bàbá wa ẹlẹ́bọ. So tó bá sọ pé ẹlẹ́bọ yẹn that means wọ́n ta àbùkù wọn, wọ́n ti wò pé orúkọ búburú tó lè máa pè wọ́n nìyẹn. Because tó bá pé oníṣẹ̀ṣe ó pọ́n wọn lé ni, pé àwọn oníṣẹ̀ṣe yà ó pọ́n wọn lé ni. Bẹ̀tẹ̀ ẹlẹ́bọ ni wọ́n pe àwọn bàbá wa lónìí nítorí àwọn ẹlẹ́bọ yẹn lẹ́sìn tó ní nǹkan táwọn bàbá wa ti ní káwọn olórí burúkú yìí tó dé, káwọn mọ̀nàfíkì ẹ̀dá yìí tó dé, kó tó gbé àlà àwọn oníṣìgìdì àti Muhammed wọn tó jú pátápátá, tó gbé wúrẹ́ sùn, tó bá gùtọ̀ sùn, tó bá ìwò òkété sùn, kó tó di pé wọ́n gbédé làwọn bàbá wa ti ní. Now àwọn gáìsì yóò wá respect nǹkan tó bá yẹn, wọ́n wá fẹ́ pa gbogbo nǹkan tí wọ́n bá yẹn, wọ́n fẹ́ parun. Ẹ wo ọba Olúwo lẹ́ni, ẹ rí pé gbogbo òòṣà ilẹ̀ Yorùbá ló wà against lóòṣà táwọn bàbá ńlá bàbá ẹ ti ń sìn, tí bàbá wa kí lórúkọ ẹlẹ́bùbọn tí wọ́n jó yé wa pé Ifá ni wọ́n fi tẹ gbogbo ilẹ̀ Yorùbá dó, gbogbo ilẹ̀ Yorùbá ló ní Ifá tí wọ́n fi tẹ̀ dó, tí ìṣe Bíbélì o, tí ò ṣe Kùránì o, Ifá ni wọ́n fi tẹ gbogbo ẹ̀dọ́. Ifá òun lẹ̀ wá ń ta inú àbùkù bà lẹ́ni. Kátẹ́ ìgbà pé àwọn kìrìsìtẹ́nì náà ṣe tiwọn, ṣùgbọ́n ti kìrìsìtẹ́nì ṣì ó ń yájú lẹ́gbẹ̀ẹ́ àwọn idiot yìí ni, àwọn olórí burúkú yìí. Lára ọmọ Ọlọ́run mo rí yín bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo máa kílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n dé sí ìlú yẹn, wọ́n dé sí ilẹ̀ Yorùbá, gbogbo nǹkan táwọn baba ńlá baba wa ń lò tí wọ́n fi ṣẹ́gun Usman Fodio ńgbà yẹn ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tanú àbùkù bù. Now bàbá yìí jẹ́ kó yé wa pé wọ́n gbé ẹ̀sìn búburú ìsórí ọmọ wọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Òun ni kéwú tí àwọn ọmọ yín lọ ń ké lábẹ́ wọn o.
kẹ́ ẹ bá lè mọ̀ pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín òun lè fi ṣeré o lẹ́yìn tẹ́ ń kọ́ tó yẹ kẹ́ ẹ wo àwọn ìmáàmù àtàwọn àfáà tẹ́ máa fi ọmọ yín sí lọ́dọ̀. ṣé ọmọ Yorùbá tòótọ́ ni? ṣé ẹni tó máa kọ́ ọmọ yín pé Yorùbá gbọ́dọ̀ fẹ́ Yorùbá, tí Yorùbá sí Yorùbá gbọ́dọ̀ bára wọn jẹun, Yorùbá sí Yorùbá gbọ́dọ̀ bára wọn lò, ìbájẹ́lẹ́sìn ìgbàgbọ́, ìbájẹ́lẹ́sìn mùsùlùmí, ìbájẹ́lẹ́sìn àbáláyé, tí wọ́n gbọ́dọ̀ bára wọn ṣe. àwọn yẹn ló yẹ kẹ́ máa fi ọmọ yín fún kọ́ máa kọ́ ọmọ yín ní kéwú. Kò dàbí àwọn pásítọ̀ kan náà tánà pásítọ̀ tó bá ti ń bọ̀rìṣà, pásítọ̀ tó bá ti ń jáwé àtegbò, kì í ṣe kíní kan. Nonsense people làwọn yẹn. Torí pé tẹ́bàdẹ̀ wá wo ìpilẹ̀ṣẹ̀ wọn, àwọn ọ̀gán ni wọ́n borí èèyàn lọ́wọ́ ẹ̀, tí wọ́n ń gé orí èèyàn gé gbogbo ẹ̀ tó ń lo ewé àtegbò yẹn lábẹ́lẹ̀. So gbogbo nǹkan tí wọ́n ń ṣe àti mùsùlùmí o àti ti kìrìsìtẹ́nì o nonsense ni. Because ìtẹ́ ẹgbẹ́ wáyé abìlí pé àwọn èèyàn lára àwọn èèyàn tí wọ́n hùwà búburú pé ká preach fún wọn kán fi ìkọ̀ búburú lẹ̀, ṣùgbọ́n èèyàn máa preach fún wọn pé kán fi ilẹ̀ bàbá wọn lẹ̀ àbí kán pa bàbá wọn, torí bàbá wọn yẹn ẹlẹ́bọ ni wọ́n gbọ́dọ̀ pa, torí pé ó ti gba ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ pa bàbá ẹlẹ́bọ ni. ọmọ míì nínú ẹ̀sìn mùsùlùmí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ìyá àti bàbá ẹ̀ kú kò tiẹ̀ fẹ́ náání wọn, torí pé kí ni ìyá ẹ̀ ó ṣe Ṣàngó, bàbá ẹ̀ ṣe Ṣàngó, ṣùgbọ́n òun ti gba Jésù gbọ́n tiẹ̀, ó dẹ̀ ti pariwo kí bàbá òun sun òòṣà ẹ̀, kó sun òòṣà ẹ̀, bàbá ò gbọ́ sí lẹ́nu. Ó wá torí bẹ́ẹ̀ ó àbádọ́n bàbá ẹ̀ tí bàbá ẹ̀ fi kú. Kò débẹ̀ nítorí pé abọ̀rìṣà ni bàbá ẹ̀. Àwọn abọ̀rìṣà dẹ̀rẹ́ wọn ò lè wọjọ́ bọ́ ọ̀run. So Olódùmarè tó wá dá kíní yẹn sí ilẹ̀ Yorùbá, ṣé ó crazy ni àbí kò mọ nǹkan tó ń ṣe? Olódùmarè tó jẹ́ káwọn bàbá wa mọ̀ pé atare wọ́n máa mísì ẹ̀ mọ́ ewé tòbòlò mọ́ ewé àjẹ́ ọ̀bàlẹ̀ mọ́ ewé putujẹ, wọ́n á mísì gbogbo ẹ̀ á di nǹkan báyìí. So Olódùmarè yẹn ń ṣí èrè kò mọ nǹkan tó ń ṣe. Olódùmarè tó mọ̀ pé tí tójò bá rọ̀ pé agbára kan rèé tí ẹ lè fi rọ òjò, àwọn bàbá wa máa rọ òjò dáadáa. Irú eléyìí tí wọ́n ṣò lórí TV tí China ń yin kíní kan sókè gbàgbà pé ó ṣomi yẹn, àwọn bàbá wa máa ń rọ òjò. Tójò bá ti rọ̀ tó rí pé ọ̀gbẹlẹ̀ yìí ti pọ̀ jù, wọ́n á rọ òjò yẹn. Àwọn bàbá wa wọ́n ní kíní yẹn. So àwọn bàbá wa tó ní agbára yẹn lọ́wọ́ wọ́n crazy lọ́lọ́dùmarè fi jẹ́ kọ́ mọ̀ pé agbára bí eléyìí náà miss. Àwọn gáìsì wọlé wa, gbogbo nǹkan wa wọ́n tọ̀nà against wa. Wọ́n máa preach ẹ̀ lọ́nà búburú, lọ́nà tí ò dáa, wọ́n máa preach ẹ̀ lọ́nà tí ò dáa. Àwọn òun dẹ̀ rèé olórí burúkú ní gbogbo wọn. Wọ́n bá wèrè sùn, wọ́n bá ẹlẹ́dẹ̀ sùn, bá dé ègbè sùn, bá gbogbo ẹ̀ sùn tó fi ń wá gbá búburú tó ń wá kiri. Wèrè bọ̀bọ̀ tó pe rẹ̀ lákìmù tó ṣe Yorùbá nation lọ́jọ́ sí tó lóhun tó pe Ọ̀rúnmìlà lọ́mọ àlè. Ẹ bá wo wèrè ẹ̀ sì ẹ̀ rí pé awọnugbó amú ọ̀gẹ̀dẹ̀, awọnugbó amátare, awọnugbó amú egbò, ẹni tó bá ní high player, ẹni bá ní high player, ẹni bá ní kíní kan ẹ̀jẹ̀ ríru, èkó tó ń lò rè. Ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ní Mẹ́kà? Ìlú Mẹ́kà tí wọ́n ń gbé lórí tó fi ń pe Ọ̀rúnmìlà lọ́mọ àlè yẹn, gbogbo àwọn ewé àtegbò tó ń ta lórí channel lórí péjì ẹ̀ yẹn, ṣé bí àwọn àfáà Saudi ṣé bọ́ ṣe ń ṣe nìyẹn? Lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn nìkan fẹ́ wọ ìlú, ṣé ibi tí ẹ̀mọ̀lú tó fẹ́ wọ̀, ó kó àwọn ojú olóńgbò, àwọn kíní ìwé àkáǹtì oògùn, ó kó gbẹ̀ ó fẹ́ gbé wọlé, wọ́n gbà lọ́wọ́ ẹ̀ sílẹ̀. Ó dà pé ìlú àràbò náà ló fẹ́ wọ̀, ó dà pé mo tẹ̀sí gbàgbé ìlú tán ló fẹ́ wọ̀. Wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé wọn kì í lo gbogbo kíní yẹn ní ibi tó ń lọ. Wọ́n gbà lọ́wọ́ ẹ̀ sílẹ̀. Wọ́n gba gbogbo kíní yẹn lọ́wọ́ ẹ̀ pé kò lè gbé gbogbo nǹkan tó ń gbé wọ ìlú Saudi Arabia náà ló fẹ́ wọ̀. Ó mà dùn mí o, fídíò yẹn mi ò prepare sílẹ̀ bá fi wọ̀nyí. Ó kó ìwé oògùn, ó kó ojú olóńgbò, ó kó gbogbo ẹ̀ bẹ́yẹn, ó kó gbogbo ẹ̀, ó fẹ́ gbé wọ ẹ̀yẹ́ mi ẹ ṣe sùúrù ẹjọ́ ẹ jẹ́ sáré wo fídíò yìí. Ẹjọ́ ẹ ṣe sùúrù fún mi, ẹ kàn fún mi ní ìṣẹ́jú kan, fóònù mi wà ń bí. Ẹ ṣe sùúrù ẹ fún mi ní ìṣẹ́jú kan so that a lè yí àwọn ọmọ Usman Fodio pé ayé wọn ti wó, ayé wọn ti bàjẹ́ nílẹ̀ Yorùbá. A ní fún yín láàyè. Gbogbo ẹ̀yin tẹ́ ń preach, tẹ́ ń dárúkọ ẹni àfáà tẹ́bátà ti gbọ́ pé ó sọ pé ẹlẹ́bọ, kẹ́tì mọ̀ pé olórí burúkú ni, kẹ́tì mọ̀ pé ara àwọn ọmọ Usman Fodio yẹn nìyẹn. Kẹ́tì mọ̀ pé olórí burúkú ni bẹ́ẹ̀ ṣe máa dìde against ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ máa wá. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n á ba ayé wa jẹ́ nílẹ̀ Yorùbá o. Wọ́n á kọ ẹ̀yìn àwọn ọmọ wa sí wa pé ká máa para wa o. Mò ń sọ fún yín.
wèrè ẹ fẹ́ ó dìídì gbé gbogbo kíní wọ̀nyẹn ó fẹ́ gbé wọlé ẹ jẹ́ wá fídíò yẹn ṣe sùúrù ẹ̀yin olólùfẹ́ mi kó lè yé yín ni o wọ́n gbà sílẹ̀ lọ́wọ́ ẹ̀ pé rọ́ṣẹ̀ ìlú tó fẹ́ wọ̀ yìí ò lè gbé kíní wọlé síbẹ̀ a kì í lò ó à ń lo gbogbo kíní wọ̀nyí ó fẹ́ wọlé ó kójú olóńgbò ó gbé ìwé oògùn àkáǹtì oògùn ó gbé dání ó gbé àkáǹtì oògùn dání ó gbójú olóńgbò ó ká àwọn ewé egbò gbogbo nǹkan ó kó gbogbo ẹ̀ nígbà tó yẹ gbogbo ẹrù ẹ̀ wò pé ìjọ lẹ́bọ lẹ́rù wọ́n wá rí i pé kò lẹ́bọ lẹ́rù o wọ́n wá rí i pé kò lẹ́bọ lẹ́rù gbà tó máa tu wọ́n bá ìwé oògùn lọ́wọ́ ẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwé oògùn lélẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló ti fẹ́ ṣe lónìí òun fẹ́ kó lọ sí mẹ́kà wọn ni ó lè kó kíní wọn ń lò ní mẹ́kà ẹ má bínú mi ò rí fídíò ẹ̀yin èèyàn mi wọn lo gbogbo kíní ní mẹ́kà wọ́n gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀ so ìwọ tó wá ń polówó oògùn lórí péjì ẹ tó sọ pé ewé kan rèé egbò kan rèé àgbo kutu jẹ lélẹyìí tí orí bá fọ́ ẹ tẹ̀dọ̀ bá ń dùn ẹ kí ló dé tó fi nígbà tó bá yẹ pé wọ́n lo kíní yẹn ní Saudi ṣó yẹ kó lè gba ojú ológbò gba gbogbo kíní wọ̀nyẹn lọ́wọ́ ẹ̀ ní embassy ní port of entry kó tó di pé ó wọlé kí ló dé tó fi gbà lọ́wọ́ ẹ̀ so ara yín lẹ̀ ń ṣe ẹ̀yin olórí burúkú wọ̀nyí ara yín gangan lẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣòwò egbò gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń lo ewé egbò nílẹ̀ Yorùbá olórí burúkú lẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ̀ ń parọ́ tẹ́ ẹ̀ ń pe bàbá wa lẹ́lọ́bọ tó dẹ̀ pé ewé àtegbò lẹ̀ ń lò olórí burúkú ni gbogbo yín ó kàn dùn mí pé Yorùbá máa ń gbàgbàkúgbà tó pọ̀ ní àwọn èèyàn kan rè ní UK tán dìde yìí Yorùbá wọn kàn máa fọwọ́ lẹ́rán náà máa wòran náà ní tó fi máa pa gbogbo wọn tán ṣùgbọ́n lélẹ́yìí o àwa ọmọ ọkọ yìí ò ní gbà mọ́ àwa ọmọ ọkọ yìí à ní gbà mọ́ kẹ́ fi ẹ̀sìn búburú yìí kẹ́ fi kó wa lómi ọbẹ̀ jẹ ẹ máa lo ewé àtegbò ẹ máa pa àwọn bàbá wa lẹ́lẹ́bọ wọn ọ̀dẹ̀ ń lo ewé àtegbò ní Saudi wọn ò mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ní Saudi Ọlọ́run ò fi yẹn hàn wọ́n Ọlọ́run ò fi ìdí agbára yẹn hàn wọ́n ní Saudi Arabia ní Saudi Arabia Ọlọ́run ò fi agbára yẹn hàn wọ́n ṣùgbọ́n ní ilẹ̀ wa bíbí gbogbo ìkọlẹ̀ ti kọ́ ewé ẹ̀kọ́ egbò ẹ̀ wá gbé pamọ́ ẹ̀ wá máa pa àwọn bàbá wa lẹ́lẹ́bọ lélẹ̀ tájọ kò sí Ṣàngó bẹ̀rẹ̀ sí ní fọ́ ojú yín lẹ́yọ kọ̀ọ̀kan Ṣàngó á máa bẹ̀rẹ̀ sí ní máa fọ́ ojú yín ẹ̀ máa rákòbá lẹ́yọ kọ̀ọ̀kan nínú gbogbo yín yẹn tí yín á bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nílẹ̀ Yorùbá àdàbí tó bá jẹ́ pé Saudi Arabia ló nílẹ̀ Yorùbá tí ìṣe àwọn baba ńlá baba ọlọ́jà fún tó ní nǹkan wọn tí ìṣe àwọn Yorùbá lọ́lọ́dùmarè fi ilẹ̀ yẹn lọ́wọ́ nìkan láyé yín ò ní bàjẹ́ torí pé ẹ ti jẹ epo wa ẹ ti jẹ iyọ̀ wa ẹ ti momi wa ayé yín gbọ́dọ̀ bàjẹ́ ni Dubai ni jàre thank you yes Dubai ló fẹ́ wọ̀ Dubai lẹni tí mo ń sọ pé ó kó ojú olóńgbò kó gbogbo kíní yẹn Dubai ló fẹ́ wọ̀ kí ló dé tí wọn ò fi fún láàyè kó gbé kíní yẹn wọ Dubai so ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kó dá yín lójú o pé ẹ̀sìn yín yàtọ̀ sí ti àwọn tó ń preach tí wọ́n dìde against ilẹ̀ Yorùbá ṣẹ́ra àwọn tó bá ti ń preach tí wọ́n dìde against ilẹ̀ Yorùbá kẹ́tì mọ̀ pé olórí burúkú ni wọ́n àwọn ọmọ Madam Fodio ni wọ́n tẹ́bá láti lè gbọ́ pé ó sọ pé ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin aláṣìṣe ẹ̀yin oníṣẹ̀ ẹ̀yin aláṣìṣe tẹ́ ẹ̀ pé ayé lóníṣẹ̀ṣe tẹ́bá ti ń gbọ́ tó yẹn kẹ́ẹ̀tì tètè focus pé àwọn ọmọ àlè tó fẹ́ pa wá nílẹ̀ Yorùbá rè àwọn yẹn ni wọ́n sọ pé àgbọ̀dọ̀ fẹ́ra wa àgbọ̀dọ̀ jẹun kó àgbọ̀dọ̀ bára wa ṣe àgbọ̀dọ̀ bára wa ṣọ̀tá káàbà lè para wa kẹ́lẹ́sìn mùsùlùmí méjì lè para wọn kọ́ lè gbalẹ̀ lọ́wọ́ wa ẹ má gbàgbé o ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ sí ọba Ọọ̀ni of Ifẹ̀ o ní ọjọ́ kìíní àná o ṣé ẹ gbàgbé ẹ̀yin èèyàn mi ṣé ẹ gbàgbé now mi ò fẹ́ sọ lórí fídíò yìí mọ́ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí ká tó tẹ̀síwájú. But I am against Islamism, save Britain from Islamism, fascism and terrorism. The people of Britain, they had enough. They are not going to let these fascist, terrorist Islamists impose their ideology to our children. If you come from other country here, you have to integrate here. You have to accept the culture. You cannot come here and stand against this culture and blatantly shouting, we are coming to take over.
they are proud of having 6-7 children and our government paying for their children. We have to shut down our border for at least 7 to 10 years and clean the country from inside, from this fascism, from this Islamism. I am saying this as a Muslim. That's really ẹyẹ yan mi nǹkan tí mo fẹ́ fàyọ nìyẹn o fún àwa tí a jẹ́ ọmọ Yorùbá ẹ rí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí tó dìde against wọn ṣe rí pé mùsùlùmí ni nǹkan tí mo fẹ́ ká lò nílẹ̀ Yorùbá gan nìyẹn o tẹ́ bá jẹ́ pé lóòótọ́ o lẹ fẹ́ kí ilẹ̀ yín ó di ti ilẹ̀ onílẹ̀ tẹ́ fẹ́ kí àwọn ọmọ tiyín náà ó fi ilẹ̀ Yorùbá pàtàn pé àwọn bàbá wọn wọ́n slow wọ́n fẹ́ wọ́n lẹ́rán ni nígbà táwọn pẹ́pù yìí tó ń bá wọn fà á àwọn bàbá wọn ò sọ̀rọ̀ wọ́n gbàbọ̀dẹ̀ fún wọn torí pé wọ́n jẹ́ ìsìláàmù tiwọn wọn ò dẹ̀ mọ̀ pé ìsìláàmù yìí kò same ẹ wo dìmánà tó sọ̀rọ̀ yìí mùsùlùmí ni ó lóun sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí yẹn kò torí pé òun jẹ́ mùsùlùmí kó wá gbé ilẹ̀ bàbá ẹ̀ kó gbé dànù bí olórí burúkú tó pé Ọ̀rúnmìlà pé ọmọ àlè ni ṣàpè olórí burúkú nìyẹn tiẹ̀ nílẹ̀ Yorùbá ẹ ti mọ̀ pé Fúlàní rèé ó gbé ẹ̀sìn ó gbé sórí ó gbé ilẹ̀ Yorùbá ó gbé jù dànù pé òun ò mọ̀lẹ́ pé òun ní láti defend ẹ̀sìn òun bí wọ́n ṣe ń ṣe nìyẹn o bí wọ́n ṣe máa ṣe títí nìyẹn tó fi máa gba ilẹ̀ yẹn mọ́ wa lọ́wọ́ ẹ wo dìmánà yìí mùsùlùmí ni ṣùgbọ́n ó dìde fún orílẹ̀-èdè ẹ̀ ó dìde fún àwọn ọmọ ẹ̀ pé kéwú tí ẹ̀ ń kí àwọn ọmọ wa ìtẹ́ ẹ̀ ń kó àwọn ọmọ wa ẹ fi ń ba yí àwọn ọmọ wa jẹ́ ni ẹ fi ń kọjú ìjà sí fún àwọn ọmọ wa kọ́ lè kojú ìjà sí wa ni kẹba lè ba orílẹ̀-èdè wa jẹ́ ó dìde against wọn so ẹ̀yin tilẹ̀ Yorùbá náà ẹ dìde against àwọn olórí burúkú yìí tẹ́ bá ti rí tó ń pin ẹlẹ́bọ lórí social media ẹ jẹ́ kí social media yẹn ó blow kí gbogbo wa bẹ̀ sí máa ṣe fídíò gẹ́gẹ́ bí bàbá kan ó ní ìjà orí afẹ́fẹ́ lòun sì rí pé kì í ti ṣe kíní pé orí afẹ́fẹ́ ẹja forí afẹ́fẹ́ jàjà wọn gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ dìde tẹ́ ẹ bẹ nínú ẹ̀sìn mùsùlùmí ẹ dìde torí bẹ́ẹ̀ bá dìde ẹ fi ilẹ̀ Yorùbá pàtàn àwọn gáìsì Yorùbá yín ṣeré wọ́n wọlé wa wọn ò respect wa wọn ò respect ọba wọn ò respect ìjòyè wọ́n lé ọba wa ní òkúpa ní nǹkan tá a lè ṣe ní Saudi kódà a lè ṣe ní Kano gan kọra Saudi a lè ṣe ní Kano bẹ̀t wọ́n ṣe sí wa nílẹ̀ wa so ẹ dìde o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bẹ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ lọ tọrọ àforíjì lọ́wọ́ ọba pé kó má bínú pé ẹ̀yin mùsùlùmí kọ́ lẹ̀ ń dá pé mùsùlùmí ọ̀tọ̀ ló ń dà wọ́n láyé láàmú ẹ̀yin yẹn dìde fáwọn olórí burúkú yẹn ẹ dìde sí wọn kẹ́ paná wọn run ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ dìde sí àwọn tó ń lé ọba lóko ẹ ṣẹ́gun wọn torí pé tí ìran yín tẹ́ bá wò wọ́n tẹ́ bá ṣẹ́gun wọn wọ́n sì ń padà lórí àwọn ọmọ tí tẹ́ bá lọ tán so ẹ dìde lónìí wọ́n ṣe fún ọba tó lọ ọba ilé ìwọ̀n tó ń ṣe fún so ẹ má lajú yín lẹ̀ tó bá pẹ́ lóòótọ́ lódodo lẹ́yìn ará Ògbómọ̀ṣọ́ lẹ́ ń jà fún ọba Ògbómọ̀ṣọ́ ẹ dìde against àwọn tó ń dìde against ilé Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ dìde sí ìjà tó wáyé pé ogun ni ẹ já kó dá ogun yẹn sílẹ̀ ká ja ìjà yẹn kí àwọn olórí burúkú ilé mọ ìwọ̀n ara wọn kọ́ lè mọ̀ pé àjòjì ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀sìn yẹ̀ sí àjòjì ni àwọn tó gbé dání náà kọ́ lè mọ̀ pé àjòjì làwọn náà jẹ́ so ẹ dìde gbogbo ọmọ Yorùbá ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olówó Èkó ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn admin ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ta lọ́lọ́run torí àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìyẹn tí wọ́n wà nínú ẹ̀sìn Islam tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n rí nírí pé tí wọ́n ń ṣe wọ́n fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ ni tí wọ́n wá turn against wọn ìwọ tó wá jẹ́ ọmọ bíbí ọmọ Yorùbá tí bàbá ẹjọ́ Yorùbá tí ìyá ẹjọ́ Yorùbá tó wá wà nínú ẹ̀sìn Islam ìwọ náà wá dìde against wọn mo fẹ́ kó o mọ̀ pé òun wọ ọmọ àlè nìyẹn o tó bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣe tó ṣe lè ṣiṣẹ́ ọmọ ọkọ ni arákùnrin tó dúró yìí tó dìde against àwọn aráabí ní ìlú tiẹ̀ pé mùsùlùmí lòun o ṣùgbọ́n òun ò fẹ́ kí wọ́n gbé ẹ̀sìn búburú yìí sí ayé àwọn ọmọ tòun kọ́ lè fi ba ìlú òun jẹ́ so iye tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ ṣe nìyẹn o ẹ̀yàn ọmọ aládé ẹ má jáwọ́ àwọn aráabí ní ìrànmọ́ anywhere tẹ́ bá ti rí wọn tó ti pe ẹlẹ́bọ ẹbùn báàgì bẹ̀ ilé gan tí wọ́n ti sọ̀rọ̀ wọn ẹ wà délé ẹ sọ Lókuta kábọ́tọ́ bá di pé a ṣe bí mẹ́jọ márùn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ respect nǹkan wa àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ilẹ̀ Yorùbá ò kì í ṣẹlẹ̀ Saudi anybody tẹ́ bá ti rí pé ó pe ẹlẹ́bọ gbogbo nǹkan ní kẹ́ fi bá nìyẹn jà gbogbo nǹkan tẹ́ bá ní lágbára lórí kẹ́ fi bá jà nítorí pé Yorùbá a kì í dédé à ń tètè dìde bẹ́yẹn ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ní lábẹ́lẹ̀ ni kò fi bẹ́ nìyẹn jà gbogbo tó bá ní tó fi máa ṣiṣẹ́
gbogbo tó bá ní tó fi máa ṣì mú tí ilẹ̀ Yorùbá fi máa gbóná mọ́ lára tí ilẹ̀ Yorùbá fi máa gbóná mọ́ lẹ́sẹ̀ tí gbogbo tẹ́kù òní ké bí eku táwọn ọmọ ẹ̀gọ́ òní jẹ́ èèyàn òní kẹ́ máa lò fún wọn òní kẹ́ máa ṣe fún wọn kọ́ lè kúrò nílẹ̀ bàbá wa kọ́ lè fi àlàáfíà kọ́ lè jẹ́ ká lálàáfíà nílẹ̀ bàbá wa kọ́ lè jẹ́ alálàáfíà torí tá a bá jàjà yìí sìn àwọn ọmọ wa wọ́n lè padà wá sọ́fà ẹ̀ so Olódùmarè ọba á dúró ti gbogbo wa o ẹ̀yin ọmọ aládé But I am against Islamism, save Britain from Islamism, fascism and terrorism. The people of Britain, they had enough. They are not going to let these fascist, terrorist, Islamists impose their ideology to our children. If you come from other country here, you have to integrate here. You have to accept the culture. You cannot come here and stand against this culture and blatantly shouting, we are coming to take over. They are proud of having 6, 7 children and our government paying for their children. We have to shut down our border for at least 7 to 10 years and clean the country from inside, from this fascism, from this Islamism. I am saying this as a Muslim. That's really interesting. That's the first Muslim I've ever heard come out and say this. So thank you very much. Thank you. Thank you. On Sunday. now ẹ̀yin èèyàn mi ìyẹn lọ bẹ́yẹn